Hi everyone, welcome to my channel. Akínyìn ìyá wa. Ẹ ṣeun, Ẹ ṣeun mà. àdúrà yín á gbà. Àṣẹ. Ẹ bá a sọ bí ẹ ṣe jẹ́ fáwọn tó ń wò yín o. Orúkọ tèmi ni Chief Abíóyè Mojísọ́lá tí mo jẹ́ Yèyémọ̀kun of Ifẹ̀ ní ilé Olúgbódò. Ẹ ṣeun ìyá wa. Ẹ jọ̀ọ́ kí ni wọ́n pè ní Yèyémọ̀kun? Ẹ ṣe Yèyémọ̀kun jẹ́ òrìṣà ńlá tó jẹ́ olókun ní ìgbà ìwáṣẹ̀ lélẹ̀ tó ti wà látìgbà tá a ti dá ayé tó sì tún wà dé ìsìn. Bẹ́ẹ̀ ni wọ́n pè ní Yèyémọ̀kun. Ẹ ṣeun màmá wa. Ẹ jọ̀ọ́ Yèyémọ̀kun, àrí yèyé àtúnrí mọ̀kun. Ẹ jọ̀ọ́ bá wa fọ́ sí wẹ́wẹ́. Ẹ ṣeun. Yèyémọ̀kun ó jẹ́ òrìṣà ńlá tí àwọn ènìyàn tí wọ́n mọ̀ dáadáa gẹ́gẹ́ bí olókun èyí tó rọ̀ wá láti ìsàlú ọ̀run wá sí ìsàlú ayé ń bì. Bẹ́ẹ̀ ni ní ìgbà ìwáṣẹ̀ bí àwọn òrìṣà tó kù ní Ilé Ifẹ̀ bí wọ́n ṣe rọ̀ wá bẹ́ẹ̀ náà ni olókun náà ṣe rọ̀ wá lónìí. Gẹ́gẹ́ bí Yèyémọ̀kun, ǹjẹ́ nǹkan tá à ń sọ̀rọ̀ bá ni wípé yèyé olókun ni àbí báwo ni màmá? Yèyé olókun ni o, yèyé olókun ni. À ń sọ̀rọ̀ pé òrìṣà olókun. Bẹ́ẹ̀ ni. Ẹ jọ̀ọ́ ta ni òrìṣà olókun jẹ́? Òrìṣà olókun jẹ́ ara àwọn ògbóǹtarìgì ní ìlú Ilé Ifẹ̀ lélẹ̀ tó rọ̀ wá ní ìgbà ìwáṣẹ̀, obìnrin takuntakun tó bí ajé. Ẹ ṣeun. Ǹjẹ́ ẹ lè sọ fún wa ìtàn tó rọ̀ mọ́ òrìṣà yìí? Ẹ ṣeun. Ní ìgbà ìwáṣẹ̀, olókun rọ̀ wá bàgẹ́, ó sọ̀kalẹ̀ sí Ìjíó lélẹ̀ tí ó fi òkúta bíi mọ́kànlélógún òun ló kọ́kọ́ kó sísàlẹ̀. Òkúta yẹn ló ń rọ̀ láti ìsàlú ọ̀run wá sí ìsàlú ayé ń bí. Ilé ayé tó ń lọ yìí o, òun fẹ́ lọ lówó, òun lówó lòun lọ́rọ̀ lòun. Gbogbo nǹkan tó fi ṣe ọlà ó ti kó wá látọ̀run. Ara rẹ̀ ni òṣùpá Àjíó tó jẹ́ pé ní ìgbà ìwáṣẹ̀ òṣùpá yìí ni àwọn tí wọ́n wà ní ìlú Ilé Ifẹ̀ ni wọ́n fi máa ń ríran. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tan náà jọba lásìkò yìí, tán bá ti fi ìkarahun gbé tán fi há gàràrà iná máa tàn. Òṣùpá àwọn kinní yẹn ló kọ́kọ́ wọ̀ kí olókun tó bàgẹ́ sí orí ẹ̀. Nígbà tó dé òde ó wá gẹ́gẹ́ bí obìnrin takuntakun. Nígbà tó rọ̀ wá ó gbéra ó gba ààfin lọ nílé Ọlọ́fin. Ọlọ́fin gbé níyàwó, ó bí ọmọ kan sí ọ̀dọ̀ Ọlọ́fin. Olókun jẹ́ ẹ̀dá tí ó ní ọrọ̀ ayé tó nọ́rọ̀ gan. Gbogbo góòdì tí àwọn èèyàn tí wọ́n ń lò lónìí, olókun ni ẹni tó kọ́kọ́ lo góòdì nítorí pé ó kó tiẹ̀ wá látọ̀run ni. Gbogbo ìwọ ni góòdì, àtọ̀run ló ti kó nǹkan ẹ̀ wá. Ó tún wá láìkí òwò ìlẹ̀kẹ̀. Òun náà ń pè ní aṣòwò ìlẹ̀kẹ̀ mákùtà. Mọ̀kun ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìtàn rẹ̀ tẹ́ fẹ́ gbọ́. Nígbà tó fẹ́ Ọlọ́fin, ọmọ kan ló bí ò ṣe sọ́mọ mọ́ nìyẹn. Ó wá wò ó pé etí wo ló ń gbọ́ bó lòun ò ṣe ní bímọ sí níbi táwọn ẹgbẹ́ òun ti ń bí mọ́kànlélọ́gbọ̀n. Ó fowó kan pé èjì ó gbalé aláwo lọ. Ta laláwo rẹ̀ nígbà náà? Ọ̀rúnmìlà.
Olókun jẹ́ arẹwà tó pupa gan, tó rẹwà tó sì lọ́lá. Ọ̀rúnmìlà ní obìnrin ló dáa báyìí, ò ní lọ òun máa fi ọ́ ṣe ìyàwó ni, ṣùgbọ́n gbogbo nǹkan tó wá fẹ́ yìí ló máa ṣe é ṣe fún ọ. Ló bá ní ó dáa, tó bá máa ṣe é ṣe fóun, ìrìn àjò wo ni kóun ó rìn lórí ẹ̀, kí ni nǹkan ẹbọ, kí ni nǹkan ètùtù? Ọ̀rúnmìlà ní nǹkan ẹbọ nǹkan ètùtù ní pé wàá máa gbénú ilé òun o, àti gbogbo nǹkan tó bá ní, wàá wá dìde ńlẹ̀, wàá lọ máa pọn omi. Wọ́n ń pe omi kan ní Olúrè, omi yẹn wà ní ìlú Ilé-Ifẹ̀ nílùúdè. Omi yẹn ni Olókun lọ máa ń pọn nítorí pé ó fẹ́ ṣàbíyamọ. Omi yìí ló mu, ló fi ń wẹ̀ gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà ṣe sọ fún un. Ọ̀rúnmìlà wá rí i pé èèyàn kan tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí ni, nítorí pé Olókun gan ti wà ní àtètèkọ́ṣe, Ọlọ́run nífẹ̀ẹ́, Olókun wà látètèkọ́ṣe ni. Ìgbà tí Ọ̀rúnmìlà fẹ́ ní ìyàwó, ó dìde ńlẹ̀, ó kó gbogbo ẹrú ẹ̀, ó dibẹ̀. Nígbà tó débẹ̀, Ọ̀rúnmìlà ò ṣe méní kò ṣe méjì, ìkan nú àwọn ẹrú ẹ̀ bó ṣe fi ṣèyàwó nìyẹn, ló wá bẹ̀rẹ̀ sí ní bá yẹn lájọṣepọ̀. Ẹrú ẹ̀ tó ń bá lájọṣepọ̀ ń gbà yẹn òun ni Ọ̀ṣàrà. Ìgbà tó wá ń bá lájọṣepọ̀ yìí, ó ti wá wò pé ọkọ òun kúkú ti fẹ́, ó ti fẹ́, kóun kúkú dìde ńlẹ̀, kóun fi ṣe ọ̀rẹ́ òun. Ló bá gbà bẹ́ẹ̀, wọ́n bá jọ ń ṣe bí ọ̀rẹ́, wọ́n ti kúrò lẹ́rú, wọ́n ti dìyàwó ọkọ kan náà, toró nífẹ̀ẹ́ Ọ̀rúnmìlà. Àwọn méjèèjì wà ńbẹ̀. Ọ̀ṣàrà bẹ̀rẹ̀ sí ní ṣe abiyamọ, ó ń bímọ, ọmọ ẹ̀ pọ̀ bí ọmọ ẹ̀dá ni, ṣùgbọ́n Ọ̀ṣàrà nígbà náà ó jẹ́ aláìní. Ẹ mọ̀ pẹ́rú, kí lẹrú gbé sílẹ̀? Jọ̀wọ́lọ̀ ọ̀gẹ̀dẹ̀ ló máa ń já, ló fi máa ń pọ̀ ọmọ tiẹ̀, torí pé kò ní nǹkan kan, ṣùgbọ́n ọmọ pọ̀. Ó bá dijọ́ kan gẹ́gẹ́ bí orogún, wọ́n ti dorogún méjì. Bí Ọ̀ṣàrà bó ṣe fọmọ bú Olókun nìyẹn. Ìkan nú àwọn ọmọ Ọ̀ṣàrà lórí Olókun fín. Ọ̀ṣàrà tún wá ń gbèjọ ọmọ ẹ̀ pé ṣé bó ṣe ń rí náà nìyẹn ni, ẹ rò pé kó rọrùn láti máa bímọ, wà á mọmọ ẹ̀ kó ń bẹ. Ọ̀rọ̀ yìí di wàhálà, ó dá kítíyán. Wọ́n wá ní wọ́n fẹ́ rí gbogbo wọn ní gbàgede ọba. Kò ṣe méní kò ṣe méjì. Olókun dẹ̀ jẹ́ ẹni tó ní ọrọ̀, gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìgbà àkọ́kọ́ wípé ọlọ́rọ̀ ni. Ó forí lé gbàgede ọba pẹ̀lú ẹrú àti ọ̀pọ̀lọpọ̀ ẹrù, ìlẹ̀kẹ̀, góòdì, ó kó dání, ó kó lọbẹ̀. Ó jẹ́ èèyàn kan tó ní ìgbéraga. Ìgbà tó débẹ̀, wọ́n retí Ọ̀ṣàrà, wọ́n rí Ọ̀ṣàrà. Níbo lọ̀ṣàrà lọ? Ọ̀ṣàrà ti dìde ńlẹ̀, ó ti gba bòmíì lọ, ó ti sá lọ. Ibi tó ti wá ń lọ nínú igbó pé ẹnu wo lòun fẹ́ là láti bá Olókun sọ̀rọ̀? Ẹnu wo lòun fẹ́ là, kí lòun fẹ́ sọ níwájú Olókun? Ó sá wọgbó lọ, ibi tó ti ń sá lọ, ó pàdé bàbá àgbẹ̀ kan, ó bú sẹ́kún. Bàbá àgbẹ̀ ní Ọ̀ṣàrà kí lòun wá nú igbó kìjikìji, ó lòun sá kúrò nílùú ni. Kí ló ṣe ẹ́? Ó nítorí Olókun tó jẹ́ orogún òun ni o. Ó ní ọmọ òun lórí fín. Ọ̀rọ̀ náà ti di wàhálà, ó ní káwọn wá sí gbàgede ọba. Ìgbà tán dé gbàgede ọba tí wọ́n rí Ọ̀ṣàrà, bàbá àgbẹ̀ yìí ló kọ́ Ọ̀ṣàrà ní nǹkan tó máa ṣe, pé tó o bá ní gbogbo nǹkan ṣe bó o bímọ. Wọ́n ní òun bímọ, sán lọ jọmọ ní gbàgede ọba ni. Àwọn ọ̀nà ọjọ́mọ̀ dìde ńlẹ̀, ó yá ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. Àwọn nǹkan tí wọ́n ní kán ṣe ìgbà náà, òun ló dífá fún ọdún àgbọn tí àwọn ọlọ́ṣàrà máa ń ṣe lónìí. Ó ní kó so nǹkan mọ́ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀. Wọ́n so gbogbo ẹ̀ mọ́ wọn lọ́sẹ̀ jẹ́gbẹ́jẹ̀gbọ́n. Ó ní tó o bá ti ń lọ, ó ní ìwọ dọ ọmọ ẹ síwájú,
ṣẹ̀dẹ̀ mọ̀ pé Olókun ti wà ní gbàgede ọba tipẹ́tipẹ́ tí wọ́n retí Ọ̀ṣàrà tí wọ́n rí láti wá sọ tẹnu ẹ̀. Ó kú mọ̀ pálákìsà ni ó ń bọ̀ wá ṣẹ̀sín ni. Nígbà tí Ọ̀ṣàrà ń bọ̀ ló bá kó àwọn ọmọ ẹ̀ lẹ́yìn, gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní jasẹ̀ mọ́lẹ̀. Ló bá forin bọnu pé ọlọ́mọ ló láyé o, Ọ̀ṣàrà mọ̀ kọ́mọdé o. Ọlọ́mọ ló láyé, Ọ̀ṣàrà mọ̀ kọ́mọdé o. Bó ṣe mú gbogbo àwọn ọmọ ẹ̀ tó kó wọn síwájú. Rírí táwọn ènìyàn rí, àwọn èèyàn ti pọ̀ lọ bí ilẹ̀ bí omi ní gbàgede ọba. Wọ́n á ní àwọn ọmọ wo tún leléyìí? Òní tá bá rí àwọn ọmọ tí àwọn ọlọ́ṣàrà bá ń ṣe ọdún àgbọ̀n lénìí, wọ́n á máa rí àwọn ọmọ tán máa di oko, tán máa di nǹkan mọ́ ẹsẹ̀, tí wọ́n á máa gbowó káàkiri, tí wọ́n máa ń sọdún yẹn. Máa kọrin ọlọ́mọ ló láyé o, Ọ̀ṣàrà mọ̀ kọ́mọdé o. Bí gbogbo àwọn èèyàn tán ti wà lẹ́yìn Olókun tẹ́lẹ̀, bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní tẹ gbogbo ẹrù Olókun mọ́lẹ̀, gbogbo ẹrù, òfì, ìlẹ̀kẹ̀, gbogbo nǹkan tó ti kó jọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mọ́lẹ̀, wọ́n tẹ̀ mọ́lẹ̀ lọ́tùn, wọ́n bá nǹkan ẹ̀ jẹ́ torí pé wọ́n fẹ́ lọ wòran Ọ̀ṣàrà. Ìran yìí ni wọ́n lọ wò. Olókun wá bínú pé òun lẹ̀gbin tó báyìí kàn. Ló bá dìde ńlẹ̀, ó sì forí lé ilé ọ̀dọ̀ ènìyàn. Ó délé kò lè sùn, kò lè wò pé òun ẹ̀gbin leléyìí o, òun dẹ̀ máa fìlú ilẹ̀. Ilẹ̀ ti wá ṣú, lílọ tó ń lọ, ibi tó ti ń lọ ló bá pàdé ọba Arísé, ìyẹn tó jẹ́ baba ńlá tiwa. Ọba Arísé yìí ló pàdé o, ó lọ nílùú arúgbó tó jẹ́ pé tí ẹ lè mọ̀ wípé Olókun ní àwọ̀ kankan lára mọ́. Ó ṣe bí arúgbó. Ó wá ń bi Ọba Arísé wípé dákun Ọba Arísé, ibi tí ilé ọ̀dọ̀ rẹ̀ ṣé òun lè sùn mọ́jú kílẹ̀ mọ́? Ọba Arísé ní ìyá, torí tó bá mọ̀ pé Olókun ni, ó ṣeé ṣe kó mọ̀ gbà láàyè nítorí pé ẹni ńlá ni. Ó ṣe sílẹ̀kùn fún un, ó ní kó sùn. Ó sùn. Ìkan sì wà nínú àwọn ìyàwó Ọba Arísé tí tó jẹ́ ẹ̀dá tó burú gan. Ìyẹn nínú àwọn ìyàwó Ọba Arísé, ó jẹ́ obìnrin burúkú tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé tiẹ̀ ìṣubú ọkọ rẹ̀ ló fi máa ń wá. Ó wá kọjú sọ́kọ, ibo ló tún ti rí ìyá arúgbó tó mú wá? Oníṣàfi sílẹ̀, ṣebí kó sùn kílẹ̀ mọ́ ni. Ó ti Olókun mọ́lé, kò mọ̀ pé Olókun lòun tí, ó sàmọ̀ pé òun ran ìyá arúgbó kan lọ́wọ́ láti pé kó sùn kó jí. Bó ṣe wá tì mọ́lé, ó gboko ọdẹ lọ. Olókun ní wá kó tó lọ, òun fẹ́ jẹun, ǹjẹ́ kí ló fẹ́ jẹ? Ó ní àwọn nǹkan tẹ́nu ń jẹ bóun wà bí àádùn, àgbọn, ìrèké àti ẹyin 6. Tá bá fẹ́ bọ Olókun ló fi gbọ́dọ̀ lẹ́yìn 6 nù. Wọ́n kó fún Olókun jẹun ó sùn. Ìyàwó ẹ̀ náà yarí pé nǹkan tó fún ìyá arúgbó tó gbé wọlé jẹ lòun náà ó jẹ o. Ló bá ló dáa. Tó bá jẹ́ pé òun náà ló fẹ́ jẹ, kò sí wàhálà. Ọba Arísé fún lẹ́yìn bákan náà. Ọkọ wọn dìde ńlẹ̀, ó gba oko ọdẹ lọ. Nígbà tó fi máa dé láàárọ̀ ọjọ́ kejì, ìyàwó tá a sọ pé ó burú yìí, ó ti lọ bí ilẹ̀kùn tán ti ìyá arúgbó mọ́. Ó kanlẹ̀kùn, ilẹ̀kùn ò ṣí. Ó lágímọ́, ilẹ̀kùn ò ṣí. Bó ti kọjá lọ ní ìlú nìyẹn pé gbogbo aráàlú Ilé-Ifẹ̀ lọ́tùn lósì ẹ wá, ọkọ òun ti gbàlejò kan sílé, ó ti ṣekú pa o. Ọba Arísé ìgbọ́ torí jagunjagun ni, ọdẹ ni. Ó tún ti pààyàn, ẹjá lọ wo ta ló tún pa. Nígbà tán máa débẹ̀, wọ́n ṣọ́lẹ̀kùn, ilẹ̀kùn ṣe sí. Gbogbo èèyàn bá pé síwájú ilé Ọba Arísé, wọ́n fẹ́ mọrú nǹkan tó tì mọ́lé. Ọba Arísé bá dìde ńlẹ̀ ló bá ń bọ̀. Ó rí àwọn èrò bìbà níwájú ilé ẹ̀. Ẹ̀rù bà á, ó ní kí ló ń ṣẹlẹ̀? Níwájú ilé òun lèrò pọ̀ tó, lèrò pọ̀ sí báyìí. Bá ló dà. Ó fọkàn kan wọlé. Bó ṣe wọlé náà bá ní, Ọba Arísé ó pẹ́ tó ti ń ṣe o.
ẹni tó tilẹ̀kùn mọ́ tó pa sínú yàrá ó yá lọ sílẹ̀kùn kó wú jáde. Nígbà tán máa jẹ́ bóyá Ọbaresé ṣe dé ilẹ̀kùn tí gbogbo èèyàn ti ṣí tí ò ṣeé ṣí, Ọbaresé dìde ńlẹ̀ ó ṣílẹ̀kùn. Nígbà tán máa ṣílẹ̀kùn, Olókun ti paradà ó ti dọmọge pupa. Inú ilé ibi tán tì mọ́ ó kún fún kìkìdá ìlẹ̀kẹ̀, iyùn lóríṣiríṣi, ajé, góòlù. Ọbaresé ní gbogbo aráàlú wò ó pé Olókun ni Olókun ni bó ti di ẹni tí Ọbaresé gbé níyàwó nìyẹn. Ọbaresé bá ní kò ní lọ, ló bá ní gbogbo ọrọ̀ yìí ìwọ ló ní, àti ìlẹ̀kẹ̀ àti góòdì àti gbogbo àwọn nǹkan yìí. Ó fẹ́ Ọbaresé, ṣùgbọ́n ẹni tó jẹ́ orogún ẹ̀ alátakò ẹ̀ láti ilẹ̀, òun náà bá tún fọmọ bú u pé a ní un tán, gbogbo nǹkan ló ní, àmọ̀ pé o mọ́ o pupa o funfun, bó o ṣe wá ṣe tó ọmọ mélòó náà lẹ bínú ayé. Olókun bá bínú pé òun lọmọbìnrin yìí tó sọrú ọ̀rọ̀ yìí sí, ló bá dìde, ló bá ní kí lòun fẹ́ ṣe o, ló bá pe Ọbaresé, ló bá ní ó ṣeun lóore ní o, òun ò wá ní gbàgbé ìtàn yẹn, kò ní kúrò ní ìdílé Olúgbódò láyé. Ló bá pe ìkan nínú àwọn ọmọ ẹ̀ lélẹ̀ tó wà nílé Olúgbódò tó jẹ́ ìdílé Àdílé Àkún. Ló bá pè é pé láti òní lọ ẹ̀dákẹ́dá tó bá ti wá pé òun fẹ́ rajà tàbí ra ìlẹ̀kẹ̀, sọ fún wọn pé o mọ̀kun, pé wọ́n ni gangan ni pé o mọ̀ mí ìwọ gan lolókun. Mo sì fi wọ́n sílẹ̀ nìyẹn. So gbogbo àwọn ìlẹ̀kẹ̀ rẹ̀ nígbà náà ó fílẹ̀ lọ débi pé ìlẹ̀kẹ̀ wá pọ̀ ní ilé Olúgbódò débi pé wọ́n tún wá fi ń kọ́lé, wọ́n tà, wọ́n jẹ, wọ́n tún fi àwọn ìlẹ̀kẹ̀ wọ́n tún fi ń kọ́lé. Òun náà ṣe máa ń pè wọ́n ní náà ṣe máa ń pè wá níbí ní arólúmọlé, arákùnmọ̀gìrì. Ìlẹ̀kẹ̀ yẹn la fi máa ń mọ ògiri. Dídìde tó dìde ńlẹ̀, ó padà ìrìn àjò rẹ̀ ó lóun á rìn jìnnà sífẹ̀ pátápátá. Ó gbèkó lọ, ibẹ̀ ló lọ bínú dodò sí. Inú odò yẹn ló wà, wọ́n fi ń pe odò tó wà l'Ékòó lénìí ní Òkun. Nígbà tó Olókun lọ tán, ọrọ̀ ajé bàjẹ́ nílùú Ilé-Ifẹ̀, gbogbo nǹkan lé, gbogbo nǹkan mèremère tán máa ń rí rà tẹ́lẹ̀ wọ́n rí rà mọ́. Wọ́n dífá Ọ̀rúnmìlà, ìbànújẹ́ dé bá Ọ̀rúnmìlà, ó wá pe ìyàwó ẹ̀ ìyẹn Ọ̀ṣàrà tó jẹ́ ọlọ́mọ rẹ́rẹ́rẹ́, bá ní ìwọ Ọ̀ṣàrà, Olókun la rí, o gbọ́dọ̀ wá fún mi o, gbogbo ọ̀nà tó bá mọ̀ pé o fẹ́ fi wá rí, o gbọ́dọ̀ wá lọ. Ló bá ní orogún o, ló bá fún orin àròbọrun pé ọ̀nà làárẹ̀ ló gbà lọ o, ọ̀nà làárẹ̀ ló gbà lọ, orosọ dúdú orosọ pupa, ọ̀nà làárẹ̀ ló gbà lọ. Ó bá forí lọ́nà làárẹ̀, ó wá débẹ̀ kò rí. Òun náà ti forí nínú ibi tó ti ń dífá kiri, ó gbọ́ pé kò ló wà, òun náà bá forí lóògùn. Ó bẹ́ẹ̀ ìyálé mi máa padà bọ̀ ń fẹ́, ó bá lóun ò wá mọ́. Ọ̀ṣàrà bá ní eléyìí tóun fi máa wá padà, ẹnu wo lòun fẹ́ fi jíṣẹ́ fún Ọ̀rúnmìlà, pé kóun náà kúkú domi síbi ìjáre. Òun ló fi domi sí ẹ̀gbẹ́ Òkun, òun tí wọ́n ń pè ní Ọ̀ṣà lénìí. Tẹ́ bá ti rí Òkun, ẹ máa rí Ọ̀ṣà ní ẹ̀gbẹ́, tó dẹ̀ jẹ́ pé wọ́n ṣe pọ̀ di ọ̀la. Ìyàwó Ọbaresé tó fi ọmọ bú nítorí pé ó jẹ́ ẹ̀dùn ọkàn rẹ̀ ó dùn, Ọbaresé mú idà ó bẹ́ orí ẹ̀. Nínú gbogbo òrìṣà tí a ní ní ilé wa nílé Olúgbódò, òun nìkan ni ò lórí. Òrìṣà yẹn ò ní orí torí pé ọkọ ẹ̀ bẹ́ orí ẹ̀ nítorí nǹkan tó ṣe fún Olókun. Ó jẹ́ ìtàn Olókun. Ọ̀rúnmìlà tó dẹ̀ jẹ́ ọkọ ẹ̀ náà,
nígbà tó wọ̀ ọ̀tún tó wò sí ó dágbére ó lòun lọ o ó ṣeéṣe kóun dé tàbí kóun mọ̀ dé ó lóun fẹ́ lọ bá olókun sọdún bí Ọ̀rúnmìlà náà ṣe gbọ́dọ̀ olókun lọ ní ìyẹn dùn ní ṣùgbọ́n ó gba Ọ̀rúnmìlà mọ́ra wọ́n jọ wà dòní ní níbi tó wà ṣùgbọ́n ọ̀ṣàrà nìkan ni ò fààyè gbà gbomi tí ẹ fi wà lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn ọmọ tí ọ̀ṣàrà wá bí nígbà náà inú ẹ̀ ni Ọ̀ṣun wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí tẹ́ ẹ bá ti rí tó ń pọ́n rẹ́súrẹ́sú ẹ ti mọ̀ pé àwọn ọmọ ọ̀ṣàrà àgbà náà ni wọ́n pọ̀ àwọn ọmọ ẹ̀ pọ̀ ní Iléṣà dáadáa lóríṣiríṣi orúkọ tí àwọn ọmọ ọ̀ṣàrà ń jẹ́ bọ̀dí inú wọn l'Ọ̀ṣun wà ọ̀ṣàrà ló bí Ọ̀ṣun tẹ bá rí omi òkun ó máa ń funfun á mọ́ tán ni ẹ̀ẹ́dẹ̀ lè máa rí káàkiri ẹ ṣeun ìyá wa